Ní ọjọ́ tòní, mo fẹ́ sọ ohun méjì tí a lè fi mọ̀ tí èèyàn bá ń parọ́ nígbà tí a bá ń bára wa sọ̀rọ̀. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo ibikíbi tí ẹ bá ti ń wò mí. Orúkọ tèmi ni Larry, ìjẹ́ ọmọlúàbí. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀, ọ̀rọ̀ ìyànjú àti jíjẹ́ ọmọlúàbí ni ohun tí máa ń sọ̀rọ̀ lé lórí, pàápàá jùlọ ní àárín àwọn ọ̀dọ́. Ní ọjọ́ tòní, mo fẹ́ sọ ohun méjì tí a lè fi mọ̀ tí èèyàn bá ń parọ́ nígbà tí a bá ń bára wa sọ̀rọ̀. Ohun àkọ́kọ́ ta ní láti kíyèsí ni wípé tí a bá ń báyàn sọ̀rọ̀, tí ẹni tí à ń bá sọ̀rọ̀ tó wá jẹ́ pé kó tó sọ méní méjì, ó máa gbé ọ̀rọ̀ ẹ̀sìn wọlé. Kó tó sọ méní méjì, ó máa fi ọ̀rọ̀ ẹ̀sìn kún. A ní láti ṣọ́ra, a ní láti wà careful fún ẹni bẹ́ẹ̀. Ní àwa Mùsùlùmí, a ní bí a ṣe máa ń kíra wa. Àwọn Christian, àwọn oníṣẹ̀ṣe, gbogbo àwọn ẹlẹ́sìn ló ní bó ṣe máa ń kíra wọn. Àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan náà dẹ̀ tún wà tó jẹ́ pé ó ti wọnú ara tó jẹ́ pé tí a bá ń sọ̀rọ̀ àgàgà ní òkè ọya, bí kéèyàn máa sọ̀rọ̀ pé wàláì, wàláì, èyí kọ́ ni mò ń sọ. But ohun tí mò ń sọ pàtó ni wípé bí téèyàn bá ń sọ̀rọ̀ pẹ̀lú èèyàn, tí ọ̀rọ̀ tá a dẹ̀ ń sọ tí ò ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn, fún àpẹẹrẹ bí à ń sọ̀rọ̀ business, à ń sọ̀rọ̀ development, à ń sọ̀rọ̀ politics, kò ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn. Tí ẹni tá wa ń bá sọ̀rọ̀ àbẹ́ni tó ń bá wa sọ̀rọ̀ tó jẹ́ pé tó bá ti sọ méní méjì báyìí, á gbé ọ̀rọ̀ ẹ̀sìn wọlé ni. Bí kéèyàn máa refer sí pé nígbà ayé àwọn Umar, nígbà ayé Paul, nígbà ayé kíní tó jẹ́ pé ọ̀rọ̀ tó ẹni yẹn fi ń ṣe àkàwé kò ní ṣe pẹ̀lú nǹkan tí à ń sọ. Tàbí èèyàn ń sọ business, èyí tó yẹ kí ẹni yìí fi fún wa ní fact, proof, ẹ̀sìn, ọ̀rọ̀ ẹ̀sìn ló ń gbé wọlé. Tẹ́ bá ti rí èèyàn tó ń ṣerú nǹkan báyìí, a ní láti wà careful. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn èèyàn tó bá ń ṣe èyí, 90 to 95% wọ́n ń try láti fi ẹ̀sìn incapacitate ẹni tó ń bá sọ̀rọ̀. Wọ́n fẹ́ fẹ́ ẹ̀sìn yẹn cajole. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà irọ́ máa ń wà nínú ọ̀rọ̀ ẹni tó bá ti ń ṣe bẹ́ẹ̀. So a ní láti ṣọ́ra ṣe. Èyí ò sọ pé gbogbo èèyàn tó bá ń ṣe bẹ́ẹ̀ pé àníyàn wọn àbí wọ́n ń parọ́. But tips ni kéèyàn kàn ní second thought, kéèyàn máa wà careful tí èèyàn bá ti rí ẹni tó ń sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí. Èèyàn láti dá ọ̀rọ̀, gbogbo ọ̀rọ̀ tó bá sọ, èèyàn láti dárò dáadáa. Ṣé kò yẹ pé ó ń try láti incapacitate mi? Ṣé kò yẹ pé ó ń fi religion láti fi gbé mi mọ́ra? Èèyàn láti wà careful. Ohun kejì ni ẹni tí èèyàn bá ń bá sọ̀rọ̀ tó ti sọ̀rọ̀ fún bí 30 ìṣẹ́jú, tó ti sọ̀rọ̀ fún bí wákàtí kan, tó wá jẹ́ pé gbogbo ọ̀rọ̀ tó ń sọ ó ṣà ń kúnra ẹ̀ lé. Ó ń sọ pé òun dá. Èèyàn ní láti wà careful. Lóòótọ́ kò sẹ́ni tí ó máa fẹ́ yẹ̀yẹ́ ara rẹ̀ àbí tó máa sọ pé èèyàn aburú lòun, èèyàn burúkú lòun. But tí a bá ti rí èèyàn tó ń sọ̀rọ̀ tó jẹ́ pé ní gbogbo ọ̀rọ̀ tó wá ń sọ, bóyá ẹ̀ ń sọ̀rọ̀ tó jẹ́ pé sùúrù, ó praise ara rẹ̀ pé òun ni. Èèyàn ń sọ̀rọ̀ faithfulness, kéèyàn wà faithful, ó praise ara rẹ̀. Èèyàn ń sọ̀rọ̀ gbogbo nǹkan tó ṣà dáadáa, ó ń praise ara rẹ̀ pé òun score 10, ó ń fúnra ẹ̀ ní pass mark. Irú èèyàn báyìí a ní láti wà careful lé lórí. Ọ̀rọ̀ tí ó likely kí irú ẹni kó jẹ́ pé irọ́ ló ń pa. Nítorí tẹ́ bá wo bó ṣe bí wa gan, Ọlọ́run sọ ó dá ibi mọ́ wa. Ó dá ibi mọ́ wa. Kí dẹ̀ ni ibi túmọ̀ sí? Ìkejì ni wípé Ọlọ́run gan sọ fún wa ní gbogbo ẹ̀sìn tá bá ń ṣe, Christian, ẹ̀sìn ìbílẹ̀ o àbí ẹ̀sìn Mùsùlùmí, pé dandan ni ká ṣẹ̀, dandan ni ká ṣe àṣìṣe. Àdámáwo èèyàn ni. So ẹni tó bá wá ń sọ̀rọ̀ tí ní gbogbo ọ̀rọ̀ tó ń sọ tí ò ní clauses pé èèyàn ni mí, àbí kó máa fi space pé mi lè ṣe àṣìṣe àbí mistake lè wà, tó bá ń fúnra ẹ̀ ní 100%, a ní láti wà careful pé gbogbo ọ̀rọ̀ tẹ́ni yìí sọ ó likely kó má jẹ́ kí gbogbo ẹ̀ má jẹ́ òótọ́. Tips ni, kò ń ṣe pé mi ò try láti sọ pé bí ẹni tẹ́ bá ti rí ọ̀rọ̀ yìí nínú ọ̀rọ̀ ẹ̀ bí ó ń parọ́, but kákan lè wà careful. Ibi tí ayé ń lọ yìí sìn, a lot ló ń ṣẹlẹ̀. Èèyàn dẹ̀ ní láti wà careful gan. Èyí ni ọ̀rọ̀ ìyànjú tí mo ní kí n mú wá ní ọjọ́ tòní.
mi ṣe máa ń sọ, ẹ follow mi lórí social media handle mi Ìjọmọlúàbí lórí Facebook, lórí Twitter, lórí Instagram, TikTok àti YouTube. Ọlọ́run á wà pẹ̀lú wa. Ẹ ṣé.